òṣìṣẹ́ ọlọ́pàá àwọn mẹ́jọ míì kú nínú ìjàmbá tuntun láti ọwọ́ àwọn ọ̀dájú ajínigbé. Nǹkan bíi ènìyàn mẹ́sàn-án títí kan òṣìṣẹ́ ọlọ́pàá kan ni wọ́n pa nínú ìkọlù láti ọwọ́ àwọn ọkùnrin kan tí wọ́n fura sí pé wọ́n fi òru bojí ṣiṣẹ́ láabi láwọn àdúgbò kan ní agbègbè ìjọba ìbílẹ̀ Àgàtò nípínlẹ̀ Benue. Àwọn ìkọlù náà bẹ̀rẹ̀ ní ọjọ́ Àìkú tí ó kọjá tí ó sì tẹ̀síwájú títí di ọjọ́ Ìṣẹ́gun tí ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé bíi Òwútànóbì, Òpòpọ̀lọ́, Òlẹ́gàgbani àti Ìpẹ̀lẹ̀. Àwọn olùgbé ibẹ̀ sọ pé àwọn ọlọ́tẹ̀ náà sábà máa ń kọjá láti ìpínlẹ̀ Kogi tó wà nítòsí, wọ́n á sì ṣe ìkọlù náà. Lẹ́yìn náà wọ́n á sá padà sí òdìkejì ààlà. Olùgbé Àgàtú kan tí ó pe orúkọ rẹ̀ ní Òdeni sọ fún àwọn oníròyìn pé àwọn ìkọlù náà bẹ̀rẹ̀ ní ọjọ́ Àìkú eléyìí tí ó kọjá ní ìlú Òwútànóbì níbi tí wọ́n ti pa ènìyàn méjì. Ní ọjọ́ Àbámẹ́ta wọ́n ṣe ìkọlù sí ìlú Òpòpọ̀lọ́, wọ́n sì pa ènìyàn kan. Ní ọjọ́ Àìkú àwọn darandaran oníṣẹ́ láabi náà wọ ìlú Òlẹ́gàgbani níbi wọ́n ti pa ènìyàn kan. Lọ́jọ́ Ìṣẹ́gun àwọn darandaran náà tún ṣe ìkọlù sí Ìpẹ̀lẹ̀ níbi tí wọ́n ti pa òṣìṣẹ́ ọlọ́pàá kan àti ènìyàn mẹ́rin. Alága ìjọba ìbílẹ̀ Àgàtú James Murphy fìdí àwọn ìkọlù náà àti iye àwọn tó ti kú múlẹ̀ ó sọ pé òótọ́ ni mo lè fi ìdí rẹ̀ múlẹ̀ fún yín pé wọ́n pa ènìyàn mẹ́rin ní Òwútànóbì, Òpòpọ̀lọ́ àti Òlẹ́gàgbani nígbà tí wọ́n pa ènìyàn márùn-ún títí kan òṣìṣẹ́ ọlọ́pàá kan ní Ìpẹ̀lẹ̀. Murphy gbàgbọ́ pé ìwà ipá náà lè jẹ́ bí ẹ̀san lẹ́yìn àwọn ẹ̀sùn láti ọwọ́ Miyetti Allah nípa jíjí ẹran àgùntàn ní agbègbè náà. Ó sọ pé a kò fọwọ́ sí àwọn ìkọlù wọ̀nyí rárá bó ṣe rò pé ó jẹ́ ẹ̀san fún ìròyìn tí a ti ń gbọ́ tẹ́lẹ̀ nípa jíjí ẹran àgùntàn ní àwọn àdúgbò Àgàtú. À ń bẹ̀ wọ́n pé kí wọ́n fún ìjọba ní àkókò láti ṣèwádìí nípa jíjí àgùntàn tí wọ́n sọ pé wọ́n jí gbé ní dípò kí wọ́n máa dájọ́ fún ara wọn. Olórí ìgbìmọ̀ náà yìn àwọn òṣìṣẹ́ tó ń rí sí ètò ààbò, ṣùgbọ́n ó tọ́ka sí pé àwọn ọ̀nà tí kò dára òun náà ló mú kí iṣẹ́ wọn máa nira sí i. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ má gbàgbé láti máa bá wa fọn ká ẹ sì máa bá wa fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ ẹ máa fi èròǹgbà yín sí abala àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.